bí ó dọ̀ sí Àyìnlá ó ṣe bíbí ẹrú làbá mi àṣẹ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wa Àyìndé o ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wa Àyìndé ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wa Àyìnlá o bí ó sì Àyìnlá ṣe bíbí ẹrú làbá mi àṣẹ bí ó dẹ̀ sí Àyìnlá ṣe bíbí ẹrú làbá mi àṣẹ ẹ jẹ́ a dúpẹ́. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wa Àyìnlá bami yẹ̀rọ adé ọmọ akọ̀lẹ́jẹ̀ ọmọ lọ́tà ló la o a dúpẹ́ lójú ẹ̀mí fújì tẹ̀dá sílẹ̀ o a tún sẹ́líbrétì yín a máa rí yín pẹ́pẹ́pẹ́ jù báyìí lọ Àyìnlá àwọn olórí mi ń bẹ níkàlẹ̀ ọmọdékúnlé Ria Entertainment ó ṣe àdúpẹ́ olùgbà ètò ń jẹ́ wá sí mi èyí tó ṣe yìí à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ a ò lè dúpẹ́ tán ìjì tí mo jì lé ní ire ló bá mi jí ọpẹ́ fún Wàhídù ọba rẹ̀. ìjì tí mo jì lé ní ire ló bá mi jí o ọpẹ́ fún Wàhídù ọba rẹ̀. ìrìn àjò mi lè ní kémi má kàgbákò ọpẹ́ fún Wàhídù ọba rẹ̀. gbogbo èèyàn tó fẹ́ ta láyìnlá o ẹ ò máa ní ìgbàwé ọ̀fọ̀. gbogbo èèyàn tó fẹ́ ta láyìnlá ire owó pẹ̀lú gbogbo wa. ìjọba rẹ̀ o ìjọ Àyìnlá mi Kollington táyé ń fẹ́ everybody ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jọjó. ìjọba rẹ̀ ní pẹrẹwu ìjọ Àyìnlá mi Kollington táyé ń fẹ́ everybody ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jọjó. ìwọ ọ̀rẹ́ mi níbo ló ń lọ mo ń lọ Ságbó General. kí ló fẹ́ lọ ṣe à ń lọ ṣe àṣàmú. kí ló fẹ́ lọ ṣe à ń lọ jó kàṣàmú. ẹ jíjó kàṣàmú mu o ìjà yìí náà mi sí General. ẹ jíjó kàṣàmú mu o ìjà yìí náà mi sí General. ó yá olówó jàkadì fún wọn ní ti satin lace olówó satin lace fún wọn ní ti àǹsọ̀ní ó sì já níbẹ̀ ẹ jíjó kàṣàbùbù o ìjà ìlàmú jí General. ìwọ ọ̀rẹ́ mi níbo ló ń lọ à ń lọ Ságbó General. kí ló fẹ́ lọ ṣe à ń lọ jó kàṣàbùbù ẹ jíjó kàṣàbùbù ìjà yìí là ń jí General. dẹ́kunlé iṣẹ́ fújì lèmi ń jẹ lèmi ti mú iṣẹ́ fújì mo ti ń jẹ tí mo ti mú. Congratulations Àyìnlá ìyẹ̀rọ adé ọmọ akọ lọ́jọ́ mi àtùmárì yín pẹ́pẹ́pẹ́ iṣẹ́ fújì náà ò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run Ọba orúkọ tó wù yín kẹ́ pé lérè. orúkọ tó wù yín kẹ́pọ̀ aláwẹ̀. aṣẹ́niṣẹ́ dàdí tèmi tán fi tọ́ mi.
agbẹniṣẹ́ dáadé mi o tán fi tán mi èmi náà máa ṣe láṣẹ lání ọlọ́run máa ṣe láṣẹ lání máa ṣe láṣẹ lání. gbogbo yín pátá lákì lórúkọ lórí wa ẹsìkẹ́ sensation mi o ẹsìkẹ́ bí o sì ti yín o kúnlẹ̀ sàmọ́ fi àdìsádé kúnlẹ̀ kí ni bàjẹ́ pẹ́ fújì o ẹ ṣe àdúpẹ́dúpẹ́ ìgbìyànjú yín lọ́sàn-án lóru ẹ ṣe gbogbo fújì pátápátá ló ń dúpẹ́ ààrẹ olùńlá akọni mísínà mi ewé ńlá ò ní irú ẹwẹ́ ó yàtọ̀ jọjọ́ ìlérè akọni. mo forúkọ akọni o ewé ńlá mo kàlájì mo sì bá omi alani alasi ọmọ kékeré kọ máa mú kìíní mo kí gbogbo lórí pátápátá olórí mi Súlẹ̀mọ̀ ọ̀nà mi àlá o ìmẹ̀kúnkù jù mi àlá Kúnlẹ̀ Sàbáìkà gírínlá ẹ̀ ló tán yìí o. ọ̀pá lọ́wọ́ ẹ̀ wẹ́wẹ́ mi Súlẹ̀ mi adìo. ọ̀pá lọ́wọ́ ẹ̀ Súlẹ̀ mọ́nà mi adìo. bí ó sì ti yín tani bá máa já wa ọ̀pọ̀lọpọ̀ yín àtàlàjà làbí Àjíbọ́lá Jíbọ́lá Pasuma ń bẹ nílùú London lọ́wọ́lọ́wọ́. ó dẹ̀ra lánú kan o ní fújì ẹ bá wa dúpẹ́ bó ti ra lánú kan ẹ wo olùgbàyè wá sí bàbá Rihanna ló rán ọ̀gá Chinedu kọ̀mpútà ọ̀gá tìyẹ wá o ṣeun ọkọ̀ Yétúndé mi ayé sì máa mi o Ria Entertainment wàrà fanáwó mọ́kànà àlìyá mọ́kànà ṣùgbọ́n alẹ́mi ní Sàbáìkà mú bú ọlọ́run lèmi gbójúlé kíngíkíngí ànábì Òṣùpá èèyàn tà ànábì Pàṣọ Àjíbọ́lá ẹ tọ́jú ànábì Súlẹ̀ Àlàó Ìbádéwálé ànábì Súlẹ̀ Àdìó àtàwẹ́wẹ́ ẹ̀yin lànábì tàwa mú bú àwa ní sàbẹ̀yìn ẹ ò ní jábọ́ kó sílé òṣè kó sílé òkú àdúró tì gbogbo gbà òkú àdúró tì ìpẹ̀lẹ́ kó sílé ìyọ̀ndékúnlé. ẹ ṣe iṣẹ́ fújì ni mo jẹ́ tìmọ́tìmù iṣẹ́ fújì ni mo jẹ́.